Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Sọ nínú álbọ̀mù yìí kan gbà kan ni pé ẹ̀yin ọmọ ìyá mẹ́ta lẹ́ ń kọ fújì. Ẹjọ́ ṣe lè bá wa sọ nípa àwọn àbúrò yín náà tẹ́jú tó ń kọ fújì. Àwọn àbúrò mi náà ni ẹ ti dárúkọ yìí. Ẹ ti rí kan nù wọn lálẹ́ ìkẹta lọ́wọ́lọ́wọ́ báyìí sí. Ó ti kúrò ní Amẹ́ríkà lọ sí Brazil yẹn Valentine. Èyí tẹ́ mít lálẹ́ ìsìn yẹn ni a ṣe mí o. Panasukú ẹ ti yé digbidigbi tó láwa o. Mo wà lákọ̀ o. Anytime any day lákọ̀ ni. Àwọn onífújì kéékèèké tó ń bọ̀ lẹ́yìn yín sà, kí ni advice yín fún wọn tó ń wò yín níwájú? Advice mi fún wọn ni kó farabalẹ̀, kó fi ara balẹ̀, tó bá dẹ̀ ṣe kó fàdúrà tì, kó dẹ̀ nígbàgbọ́ lóko tó bá ń ṣe, kó má wo bí wọ̀ ọ̀hún, gbogbo tó bá ti ń ṣe tó bá ti ó ń dùn máa wọn fún ara wọn, kó má jẹ́ kẹ́nikẹ́ni ṣí wọn lójú ọ̀nà, kó má tọ̀ lọ, ọ̀nà tí wọ́n bá ń tọ̀ lọ tó bá ń tọ̀ lọ tó bá ti ń rí hàn pé kúrìn, ó mọ̀ kébi tó ń lọ yẹn, òun agúnlẹ̀ ayọ̀ ni. At the same time tó máa láǹfààní àti jáàmù tó pé promoter torí kò sí promoter mọ́ sí o promoter rẹ̀ ló wà níta báyìí o tó bá láǹfààní promoter kankan tí mú ṣe máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ máa fàdúrà àwọn promoter yẹn lọ́wọ́ kó kọ́kọ́ máa lé orúkọ máa lé ògo má sọ pé o kọ́kọ́ fẹ́ lé owó torí promoter yẹn ó máa ti náwó débi pé kó tó bẹ̀rẹ̀ sí rówó lórí ẹ̀ nígbà tó wọ́n yẹn bá bẹ̀rẹ̀ sí dé ó mọ̀ pé o gbọ́dọ̀ jẹ́ kí promoter yẹn kábàámọ̀ yìí pé ta ni mo gbé dání yìí so ìyẹn máa kọ́kọ́ farabalẹ̀ dáadáa náà ó dẹ̀ tí o bá jìyà ìjọrọ̀ tó o bá dẹ̀ sọnù o ò lè rí e mo wíri àbí ìwúre. Santos náà ẹ̀jẹ̀ kàjá ilé ayé kan ló wà ó ẹ̀jẹ̀ bá ṣá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.